kí ni àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin pàápàá jùlọ àwọn ọmọ ọba nílùú Ọ̀yọ́ kí ni wọ́n rí tí wọ́n tún fi mú ọ̀rọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù tí wọ́n tún fi mú ọ̀rọ̀ kábíyèsí lọ sílé ẹjọ́. Ọ̀rọ̀ yìí ti wá ń dàbí ègbìnrìn ọ̀tẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin tó jẹ́ pé bá a ṣe ń pàkan nìkan rú. Kí la gbọ́ kí la rí kí ni tó tún tẹ̀ wá lọ́wọ́ tá a tún ní ká mú wá fún yín. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́. Ṣùgbọ́n kí n tó mú wá ẹ jẹ́ kí n délùú Ìbàdàn. Kí ló ṣẹlẹ̀ nílùú Ìbàdàn? Kí ni tó jáde láti ààfin kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn? Kí ni àṣẹ tuntun tí kábíyèsí ọba Dr. Sẹ́nitọ̀ Ràṣídì Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Àrùsà Kínní kí ni tí wọ́n rí? Kí ni tí wọ́n sọ? Kí làṣẹ tuntun tí kábíyèsí pa gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́? Torí pé ẹ ti mọ̀ wá lórí ìkànnì yìí pé n tá a bá gbọ́ n tá a bá rí tó fìdí múlẹ̀ tẹ́rìí wà fún tó ṣe é gbára lé òun náà ni a mọ̀ mú wá fún yín lórí ìkànnì yìí. A kì í mọ̀mù lómùú, a kì í gbọ́ wọ́n ní wípé ohun tá a bá rí tá a mọ̀ wípé a lè rí ẹ̀rí tá a lè fi gbè lẹ́sẹ̀ òun náà ni a mọ̀ mú wá fún yín. Kì í sì ṣe torí nǹkan míì torí pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wá lórí ìkànnì yìí. A mọ òfin ìlànà tí ó gbé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó gbé dúró. Àwa lè torí wípé ayé di ayé díjítà, ayé di ayé social media ká wá mọ́ tẹ̀lé ìlànà àti òfin. Ìdí rèé tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tá a mọ́ mú wá lórí ìkànnì yìí èyí tá a rí dájú tẹ́rìí wà fún tó fìdí múlẹ̀ òun náà ni a mọ́ mú wá fún yín gẹ́gẹ́ bó ṣe wá tẹ̀ wá lọ́wọ́ láti ààfin kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lórí àṣẹ tuntun eléyìí tí kábíyèsí tí wọ́n pa. Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n ní kò sí ààyè pé à ń fi ẹran jẹko ní gbangba, àwa ń da màálùú ní gbangba ta, à ń da màálùú láàrin agboolé, à ń da màálùú jẹ oko olóko. Kò sáàyè ẹ̀ mọ́ o, kò sí ààyè ẹ̀ mọ́ nílùú ní gbogbo ilẹ̀ Ìbàdàn. Kò sí tọ́jọ́ yìí pé àwa ń da ẹran ewúrẹ́ ni o, màálùú ni o, àgùntàn ni o, àgbò ni o, èyíkéyìí tó bá ti jẹ mọ́ pé à ń da ẹran níta gbangba kò sáàyè ẹ̀ mọ́ o nílùú Ìbàdàn. Àṣẹ tuntun tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n fi síta òun náà rèé. Kódà ìwé ìròyìn gbé, ìwé ìròyìn kọ bóyá kí nǹkan tí ẹ̀ mú wá gẹ́gẹ́ bí ìwé ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ. Wọ́n ní the Olúbàdàn of Ibadan land, His Imperial Majesty Ọba Ràṣídì Ládọjà Àrùsà the First has expressed strong displeasure over the continued practice of open cattle grazing in Ibadan land, describing it as illegal and unacceptable. The monarch's position was made known in a statement issued by his chief press secretary, Chief Solomon Ayọ̀adé, shortly after a meeting with members of the Olúbàdàn in Council and the executive members of the Ìjàyè Farm Settler Association at the Olúbàdàn Palace, Òkè-Àrẹ̀mọ, Ìbàdàn. Speaking at the meeting, Ọba Ládọjà said, and I quote, "Open cattle grazing is not only illegal but also prohibited in Ibadan land and Oyo State in general." The paramount ruler warned cattle rearers to desist immediately from open grazing, stressing that anyone found violating the law will be arrested and prosecuted. Gẹ́gẹ́ bí ó sì jáde òun náà lẹ́gbọ́n tá a mú wá fún yín yẹn léyìí tí ó ń ṣàlàyé wípé àṣẹ yìí wáyé lẹ́yìn ìpàdé alágbára àjọsọpọ̀ àsọyépọ̀ eléyìí tó wáyé ní ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láàrin kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sẹ́nitọ̀ Dr. Ràṣídì Adéwọ̀lú Ládọjà Àrùsà the First
àti àwọn ìgbìmọ̀ Olúbàdàn tó fi mọ́ àwọn aláṣẹ àti olùdarí Ìjàyè Farm Settler Association eléyìí tó wáyé nílùú Ìbàdàn láàfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Wọ́n ti sọ wípé kì í ṣe wípé fífi ẹran jẹ oko, dídá ẹran níta gbangba kì í ṣe pé kò bójúmu nìkan, kódà ó ti dòfin nípínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹnikẹ́ni, èèyàn kéèyàn, ẹgbẹ́kẹ́gbẹ́, àjọkájọ, iléeṣẹ́ kò gbọdọ̀ da ẹran màálùú níta gbangba láti fi máa jẹ oko. Ẹni tó bá fẹ́ sinran kó kọ́ ilé kó sì máa wá oúnjẹ kọ́kọ́ ilé fún ẹran rẹ̀ kó sì máa wá oúnjẹ tí ẹran rẹ̀ tí ó máa jẹ nínú ilé tó bá kọ́ fún un. Gẹ́gẹ́ bí àṣẹ tuntun eléyìí tí ó jáde láti ààfin kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Wọ́n wá ní ẹni tí ọwọ́ bá tẹ̀ tí wọ́n bá mú lórí pé ó ń fi ẹran jẹko níta gbangba yóò fojú balẹ̀ ẹjọ́ o, yóò sì jó gbala ní iwájú òfin gẹ́gẹ́ bí ó ṣe jáde. Kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà ó, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí a mú wá fún yín gẹ́gẹ́ bó bá ṣe tẹ̀ wá lọ́wọ́. Kí lèrò tiyín? Kí ni ìwòye tiyín lórí àṣẹ tuntun eléyìí tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n pa wípé ẹnikẹ́ni, èèyàn kéèyàn, ẹgbẹ́kẹ́gbẹ́, àjọkájọ, iléeṣẹ́ kò gbọdọ̀ da ẹran níta gbangba láti fi máa jẹ oko, pé ó ti dèèwọ̀ ní ìlú Ìbàdàn. Ìyẹn ní abala tibẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ wípé àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin, pàápàá jùlọ àwọn ọmọ ọba ní ìdílé tó ń jọba nílùú Ọ̀yọ́, wọ́n ti mú ọ̀rọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé, wọ́n sì ń bẹ ilé ẹjọ́ pé kílé ẹjọ́ kọjọ́, kílé ẹjọ́ dákun kí wọ́n bá wọn fi òfin de kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ láti jẹ́ pé kí wọ́n mọ̀ọ́mọ̀ jáde lọ sí òde anyhow, pé kán bá wọn fi òfin de Aláàfin, pé kán jókòó mọ́lé, kán jókòó láàfin wọn, kán lè mọ̀ lọ sí àwọn òde káàkiri ìgboro gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wá fi ìwòye àti èrò titi wọn ni wọ́n ti fi ṣọwọ́ gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn tó ti tẹ̀ wá lọ́wọ́. Àyìnlá Ismail, wọ́n ní please, we are battling to survive the problems of Nigeria and you people are bringing a king or no king problem here on social media. Please let them park well one side abeg. When they are working with politicians and taking bribe from them, they did not think about today in future, abi? They should continue embarrassing themselves because of political money and power. I think in the olden days, the king normally control everything, both with the seat of president and state governor. But now, they have spoiled everything. Common governor of the state will be removing a king of a town and place another person. Rubbish. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Àyìnlá nìyẹn. Abiola Ọlárótìmí, àwọn ní ọba of Benin that Aláàfin is trying to copy. His kingdom is the state capital, so the ọba does not need to lobby any politicians as much to attract development to the kingdom. It is important to know the difference. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Abiola nìyẹn. Akíntayọ̀ Ṣẹ́gun, wọ́n ní people of Ọ̀yọ́ town and Aláàfin Ọ̀wádé with one drama or another. Confinement won't bring anything meaningful to Ọ̀yọ́ people. You better align with the reality of how things works in this era and forget about dead empire. His supremacy is limited to Ọ̀yọ́. This is the fact. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akíntayọ̀ Ṣẹ́gun nìyẹn. Lawal Ọlájídé, wọ́n ní which supremacy gan? These people think we are still in 14th century. Constitutionally, Aláàfin is under the authority of Atiba local government. Fatoke, wọ́n ní these people are gradually sending this man back to Canada. Afọlábí Òjó Adéwálé,
wọ́n ní if they like they should turn Aláàfin to Eleha, nothing concern us. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àfọlábí nìyẹn. Adéyínká Dàda àwọn ní is it how this man will use his obaship tenure in Ọ̀yọ́ since he ascend on throne from day one and second year is counting with groove. Bọ́lá Tito Ìdòwú wọ́n ní the problem we are facing in Nigeria today comes from some of Nigeria's monarchs today. Okay. Akínọlá Adébáyọ̀ wọ́n ní the problem that we are wọ́n ní who pay his salary I think is Atiba local government chairman is supposed to be under his employer now. Gẹ́gẹ́ bí èrò tiwọn nìyẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí ni ìwòye yín kí ni èrò tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ sí ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ sí ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa o. Ẹ ṣé o àdúpẹ́ ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún wa láti ilé S2 Ultimate Herbal International Limited tí wọ́n fi tewétegbò láti fi ṣe ìwòsàn fún oríṣiríṣi àìsàn tí ó ń bá ọmọ aráyé fínra pàápàá jùlọ àìsàn bíi high blood pressure tí à ń pè ní ìfúnpá gíga bákan náà àìsàn ṣúgà tí à ń pè ní diabetes àìsàn sánọgun tí à ń pè ní arthritis àbí rheumatism ọgbẹ́ inú tí à ń pè ní ulcer àbí ẹnikẹ́ni tó bá ní oyún ìju tí à ń pè ní fibroid. A dẹ̀ tún ní oògùn fún àwọn èèyàn tó jẹ́ pé wọn kì í rí oorun sùn déédéé yálà ìrorun sùn wọn bóyá àìsàn kan ló ń bá wọn fínra àbí bóyá àgbà ló tiẹ̀ ti dé tewétegbò wà tí NAFDAC tí wọ́n fi ọwọ́ sí tí à ń tà ní ilé iṣẹ́ wa ní ibí báyìí àbí èèyàn tó jẹ́ wípé hormone system wọn kò fi bẹ́ẹ̀ kún tó àní àwọn hormone booster ní oríṣiríṣi àbí bóyá ibà òun ló tiẹ̀ ń bá àtọmọdé àtàgbà tó ń bá fínra ni ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Herbal International Limited àbí ikọ́ ni oríṣiríṣi ikọ́ tí ò bá tiẹ̀ jẹ́ ìbáà jẹ́ ikọ́ gbígbẹ ni àbí ikọ́ fée àbí àwọn ikọ́ asthma oríṣiríṣi oògùn tí ẹ lè lò sí òun ló wà ní S2 Ultimate Herbal International Limited àbí ọmọbìnrin tí ò yẹ kí nǹkan oṣù ẹ̀ tí kò tí ì yẹ kó dúró tí à ń pè ní cease menstruation oríṣiríṣi egbògi òun la ní láti fi jẹ́ kí nǹkan oṣù yín kí ó padà àbí ìwọ ọmọkùnrin tó tiẹ̀ jẹ́ wípé ìdákọ́lẹ̀ òjò gbádùn àbí bóyá low sperm count ò lo ní ẹ má dagunlá ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited ìwọ tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ò jẹ́ kó o gbádùn àbí ẹ̀fọ́rí túlù náà ni àbí a rí àwọn obìnrin tó jẹ́ wípé ìdádúró ọmọ a máa bá wọn fínra ní ìgbà míì ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa ní Ìbàdàn ní Asorat Royal Plaza ẹ lè bá wa pàdé ńbẹ̀ yẹn náà àbí nọ́mbà 30 Olúyọ̀lé Shopping Complex ní New Garage Ìbàdàn ibẹ̀ yẹn ni a kalẹ̀ sí kò dẹ̀ síbi tí a lè bá yín sẹ́ǹdì ẹ̀ sí yálà Nàìjíríà ni àbí ní òkè òkun tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ní orí àwọn ẹ̀rọ alágbèéká wa ẹ lè pè wá sí 08064000204 lẹ́ẹ̀kan sí 08064000204 àbí kẹ́ ẹ pè wá sí 0704-079-0153 lẹ́ẹ̀kan sí 0704-079-0153 èyíkéyìí tí ẹ bá pè wá sí nínú nọ́mbà wa ẹ rí i pé a gbé lẹ́sẹ̀kẹsẹ̀
àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rà á ní àtàtúntà àyè wà fún wọn náà láti kàn sí wa ní ilé iṣẹ́ wa ní S2 Ultimate Herbal International Limited. Mo fẹ́ fi dá wa lójú wípé gbogbo àwọn egbògi wa ni ó ní òǹtẹ̀ NAFDAC nínú tí kò dẹ̀ ní side effect tí à ń wò wípé àwọn tó lóyìnbó ń gbà míì a máa ní. Ẹ má dagunlá, àwọn olóyìnbó ló sọ wípé health is wealth. Ẹ má jẹ́ ká dagunlá o. Èèyàn tó bá wà láyé tó wà lálàáfíà òun nìkan ṣoṣo òun ló ráyé wá o.